أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله وهو المهتدي وما يضلل فلا هادي له akí Ọlọ́run ayin aláìlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run ọlá rẹ̀ kó máa bẹ fún aláìlọ́run ànábì wa Muhammad gbogbo àwọn sàhábà tí a máa ṣe àdúà fún Ọlọ́run ìkẹ́ rẹ̀ ọlá rẹ̀ kó máa bẹ fún wọn bàbá wa àgbà Sheikh Adam bàbá wa àgbà Sheikh Abubakar Siddiq Agbari Gidawma bàbá wa àgbà Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa àgbà Sheikh Yusuf Al-Arigbaji bàbá wa àgbà Sheikh Abdullahi Gali Al-Aburo Ọlọ́run dákun gbogbo wọn pátá bá ti máa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn nu Ọlọ́run ilé wọn má jẹ́ ó dahoro ọ̀dẹ̀dẹ̀ wọn Ọlọ́run má jẹ́ ó dahoro wọlá amínà gbogbo wọn tí wọn náà bá sàmì bá ti máa sọ fúnra wa nílé tiẹ̀ náà ò ní dahoro ọ̀dẹ̀dẹ̀ tiẹ̀ náà ò ní dahoro alibarikola nabi lọ́dọ̀ Ọlọ́run lálá haúlà wàlá quwwata illa billahi aliyyil azim. ẹ rí ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ ọ̀rọ̀ kan tí ó ṣe kókó tó sì ṣe pàtàkì ni la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. ẹni tí ó bá lójú tì lásìkò tá a wà yìí dandan ni kójú ọmọ tì í ẹni tí ó bá ní inú tí ó rò lásìkò tá a wà yìí dandan ni kó rí i pé síbi tóun ń lo ayé òun lọ yìí síbẹ̀ náà ni ìyẹrẹ ẹni wò nínú ẹ̀sìn òun ní prógámù ọjọ́ òní tá a fẹ́ bára wa ṣe ìwọ tó já àfáà tó ń bẹ lérí ètò lérí social media àti ìwọ tí wọn náà jẹni tí wọn náà ń gbọ́ àwọn àfáà yẹra rẹ wò nínú ẹ̀sìn ipe síbò tí ń ṣe é nì síbò ṣe tọ́nu síbò tí ń ṣe é nì síbò ṣe yẹnu síbò tí ń ṣe é nì síbò ṣe kanú. La ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa ń kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rọ̀ aláìlọ́rọ̀ anabi wa muhammad kí lè anabi sọ fún wa anabi ní hasib nafsaka qabla an tu'azzaba anabi ní hasib nafsaka ìwọ náà yẹ ẹ̀mí ara rẹ wò látàrí èyí tó ń ṣe ní bíra rẹ pé sí tó ń ṣe ní sójú ọ̀nà ni bíra rẹ pé sí tó ń ṣe ní sí tó dá ní àbí tí ò dá ọ̀rọ̀ tálábẹ́ máa sọ ṣé ìtì èyí tó jẹ́ pé ó ti sọ ààrẹ di wèrè sí eré Facebook àtòun àti àwọn tí wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ wọ́n ti sọra wọn di wèrè sí Facebook wọn ò ní ìlọ́dọ̀ ẹnìkankan wọn ò lápọnlé lọ́dọ̀ ẹnìkankan náà lápọnlé lọ́dọ̀ wọn. hasib nafsaka kọ́bla anto azaba síwájú kún ó tó gbé ìṣirò tiẹ̀ náà wá ọ̀dà kọ́ yẹra rẹ wò ìwọ bàbá elépè Friday yẹra rẹ wò ìwọ tí wọn náà ń kọ́ mẹ́tọ́sẹ̀ tó kan nù wọn àdàgbàmọ́dánú tó pera rẹ̀ ń sàrò awádìí gbogbo òdílé sàrò látòkè tó fi kanlẹ̀ lápapọ̀ àárí ọ̀nù ìdílé sàrò ọmọ àlè sàrò ni ọ́ ọmọ àlè ọmọlé sàrò ni ọ́ ìbílẹ̀ sàrò lé ọlọ́kọ ni àwọn tó jórí jìnnà sàrò pàtàkì látànà wọn ò lè kóyan bàbá wa Sheikh Adam wọn ò lè kóyan wọn kéré torí wọ́n mọ̀ pé nù mọ́lẹ̀ ti ń bẹnu lé àwọn ẹni tí ò jẹ́ kí mọ́lẹ̀ náà kú tọ́ran sí Ọlọ́run lọ́wọ́ lára àwọn bàbá wa àgbà Sheikh Ádámù bẹnu rẹ̀ ìwọ sàárò ìwọ tí wọ́n ń pe ààrẹ sàárò àdàgbà mọ́dánù aláìníyẹnu ìtọ́kàn ní ẹ̀sìn lẹ́lẹ́ yìí tẹ̀ ń ṣeun. amadisi anam Muhammad tí wọ́n bá yín sọ̀rọ̀ ó ní hasib nafsaka qabla an tu'azzab ṣèṣirò ara rẹ̀ síwájú kí wọ́n tó gbé gègé léwọ́ náà ṣèṣirò ara rẹ̀ ìtẹ̀ ń dánlẹ̀ ní social media yìí ìtọ́kàn kọ́nú ayé kọ́lẹ̀ yìí tẹ̀ ń ṣe yìí o. adúpẹ́ báwọn àfá wa méjèèjì tí wọ́n ṣe prógámù àfá kan láti lè sàláti àfá kan yẹ̀sẹ̀ àlúnákà adúpẹ́ fún yín ọ̀rọ̀ tẹ́ sọ òdodo ọ̀rọ̀ ní tẹ́ sọ gbogbo àfá tí òun náà bá fẹ́ jẹ́ àfá ó dandan ni kọ́ palẹ̀ máa rẹ̀ má kí ni máa wà dandan àmọ́ ọmọ àfá àgbà nìyẹn ẹ̀ bá ronú sọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ tẹ́ bá fẹ́ báyẹn sọ̀rọ̀ ẹ̀ sọ níṣọ ẹni tí òun náà wà ń ta tó wà nọ́mà torí pé ìtàbà yẹn sọ tó sọ pé òun fẹ́ gbàtà àwọn alùsùnà yẹn ní ọmọ gbàtà àwọn alùsùnà ẹnìkan ọ̀wádìí pé kẹ́nìkan ọmọ gbàtà ẹnìkan gbàtẹ́ni tó bá fẹ́ gbà lẹ́kọ̀ọ́ tẹ̀lé tó bá fẹ́ tẹ̀lé àmọ́ kò síbi tí ò sẹ́sẹ́ kò síbi tí ò ti ṣekúṣe
àṣírí ayé kálukú ni kálukú mọ̀ bí ṣe gbà dáwọ́ bò kò síbi tí ò ti ṣe dé sẹ́yìn tí ń gbébọn kí sóhun ni wọ́n sọ pé wọ́n fẹ́ tẹ̀lé tọ́ntọ́n sọ nígbà náà wọ́n fẹ́ gbàtà wàlúù sínú àwọn àbáwọn tó jẹ́ pé torí owó ni wọ́n fi ń ṣẹ̀sìn àwọn tó gbé tó gbogbo òrìn àjò wọn lórí musa ada tí wọ́n fẹ́ ṣe náà làwọn náà fi ń kọ́pì àwọn ará ọ̀hún tí ó bá sí torí owó ni ẹ̀sìn kí wọ́n ní ẹ̀sìn kí làwọn tó bí wọn ní ẹ̀sìn kí làwọn tí àwọn jẹ́ tara wọn jáde ẹ̀sìn kí wọ́n ní ọ lẹ́sìn kò sẹ́ni tó lẹ́sìn ní gbogbo wọn hasib nafsaka kọ́bla anto azaba ìwọ náà tó ń gbọ́ mi lónìí ìwọ náà ṣèṣirò ara rẹ ìwọ tó ń gbọ́ wọn látọ̀tún àtòsì ṣèṣirò ara rẹ síwájú kún ó tó ṣèṣirò rẹ bíra rẹ wò wọ́n náà bíra rẹ níbi tó bá kù sí bíra rẹ níbi ìgbésí ayé tó bá ń lò bíra rẹ látara ẹ̀sìn kọ́bla anto azaba síwájú kún ó tó máa ṣèṣirò rẹ èyí wọ́n tó jẹ́ pé ọfẹ́ kó bá wọn tí wọ́n ń gbọ́ ètò rẹ gbàtẹ́mi jẹ́ náà ti balẹ̀ pọ̀ ọfẹ́ kó bá wọn lọ́fọ́ sábàbí tí wọ́n náà fi sọ pọ̀ mọ́ ara káàdì fún wọn sójà ayé wọn ló mójútó fún wọn sáyé wọn ló mójútó fún wọn ìwọ tún wá ra káàdì bù wọn ọfẹ́ gbọ́ ètò rẹ ó tún wá lè ra káàdì ó tún fi ń bù wọn ẹ̀rí gan ẹ̀rí dandan gbogbo àwọn àfọpọ̀nù tó sì ń gbé wá náà àwọn tó gbé wọn ọ̀mọ̀ná social media fúnra wọn bá yí ara wọn wọn ò ní prógámù tó fẹ́ fa yí ara wọn náà gbogbo wọn náà kálukú wọn wá ń gbé wọn wá fún wọn lọ́jọ́ kọ̀ọ̀kan òbísí ayé titi wọn òbísí ayé àwọn tí ń wọ̀ látara kọ́ mọ́ràn kankan mọ́ sáyé sígbésí ayé lẹ́yìn hasib nafsaka kọ́bla anto azaba ọ̀dà bí kò yẹra rẹ̀ wò síwájú kún ó tó yẹ ọ wò ọwá ń pè mí láì jẹ́ yí pé ọ sọ fún mi kìí ṣe sísá ìsọ fún alukurani lọ́wọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ àná alukurani ní látẹ̀dí olùbùyúta gẹ́yìrà bùyútikùn àtàtẹ̀stánìsù wàtúzálìmú àlà àlìhà ànábì ní látẹ̀dí olùbùyúta ẹ má wọ ilé kan gẹ́yìrà bùyútikùn tó yàtọ̀ sí ilé yín àtàtẹ̀stánìsù tẹ́ẹ̀fì gbà yọ̀ǹda lọ́wọ́ ẹni tó nílé ìyọ̀ǹda àwọlẹ́gbà tẹ́ẹ̀fí ń pè mí kí ló fi láàbalẹ̀ tẹ́ẹ̀fí ń pè mí èmi àti yín àjà àmọ́ra wa èmi àti yín àjọ sínú elétò àjọ sí bákan náà tẹ́ ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ àgbọ́yé àbí mo sọ kankan tí ọba yé yín ẹ wà bẹ́ẹ̀ ti pè mí kẹ́ẹ̀kan lè pè mí nípe torí mo mọ̀ yín pé ẹgbẹ́ ọ̀tá lójú ẹ̀ sọ̀rẹ́ ẹgbọ́ta lójú kèé sọ̀tà tẹ̀mílẹ́gbẹ́ lójú ẹgbọ́ta àwọn àná lójú ẹ tó gbé títà wa òní náà lójú látara ìgbésí ayé yín torí pé yìí náà kò sí ní tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ gbérí yín bẹ́ẹ̀ àlùkò ànábì Muhammad wa bá ọ sọ̀rọ̀ ó ní hasib nafsaka qabla anto azaba yóò dàbí kọ́ yẹra rẹ wo yóò dàbí kọ́ yẹra rẹ wo torí ìtẹ̀ ń ṣe lórí social media ni àwọn tí wọ́n dálẹ̀ gan ojú ń tì wọ́n orí ewé èyí tí ò ṣe pé kírísítẹ́nì tí ò ṣe pé mùsùlùmí ó léyìn mọ́kà lẹ́nu ìsì tún ṣe kírísítẹ́nì ṣebó ló sì tẹ̀jọ́ ṣe kí nísì ẹbọ ló sí àtìránù tẹ̀jọ́ ṣe kí àtiwá àti ẹ̀ tí ń béèrè pé ta ní jẹ́ mùdírù tí ó ti ní kọ́mẹ́ǹtì sẹ́rí ìrìn àjẹ́ pé ta ní jẹ́ mùdírù òsì lẹ́jọ́ ń ṣe kí ẹwàjọ́ ń fúnra ilé sí àtàwọn kàsálí àtàwọn yewé àtàwọn kálukú yín ẹwàjọ́ ń fúnra ilé sí ṣé ń tẹ́fẹ́ máa fàyè yín rán náà nù òsì tẹ́fẹ́ máa fi rán náà nù òsìtọ́ ẹmọ fínà àti ìrẹ́ ìdí tú tẹ́lẹ̀ gbà wá ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ nírìn àjò ara rẹ̀ pé kò sí nǹkan kan tó kọjá pé Boko Haram ni ọ́ ọwọ́ gbọ́ òdínáyìn rẹ̀ ó sì lè dínáyìn rẹ̀ Boko Haram ni ọ́ ò lè dínáyìn rẹ̀ kìí sọ̀nà kan kìí sọ̀nà méjì tó ti gbébọn lọ́wọ́ tẹnu tiẹ̀ náà bá wá dùn tó bá ń bẹ lérí ètò ó ló ń ṣépè láwọn kan àwọn àbọ̀n bídíà àwọn àbọ̀n tán ṣe kíní kankan bídíà wẹlé ibú wo ló ju bídíà tí wọ́n ń ṣe lọ ọba yí àwọn tí ń gbọ́ jẹ́ fá òtún ra káàdì ránṣẹ́ sí wọn ọwá fún kálukú létò ọmọgbà kan là ń wérí ètò ó ṣe láàárọ̀ ó ṣe lọ́sàn ó ṣe lálẹ́ ọ̀bájójú ó tì ọ́ lérí ọ̀rẹ́ ebú náà aláìní kímọ̀ kankan kò sí àjà ibàwágàrà ibà nǹkan tó ń gbé wá tọkọjọ́ rẹ̀ ebú àtiwọ́ àtàwọn òpònú táàrò pé bọ́yá ọ̀la làwọn náà jẹ́ ọwá báyé kálukú wọn jẹ́ wọ́n ń gbéra wọn wá ìkan ló wọ́n máa ta ògùn 45,000 fáwọn èèyàn kí lẹ́ ń tà tẹ́ntẹ́n tó gùn 45,000 kí ló ṣe wọ́n lérí ọ̀rẹ́ ìwé àtegbò léyọ́rẹ́ ìwé àtegbò ẹ̀yin ní káwọn kan mọ́ ti jáàbí káwọn kan mọ́ ti kíníkà mẹ́ lè tògùn fáwọn èèyàn ẹ̀yin lè tògùn gbésí ayé wọn fún wọn táwọn ọmọ náà bẹ̀ kọ́ mọ̀ lè ṣàyẹ̀wò lọ́dọ̀ títí yẹn àyẹ̀wò gan tẹ̀ ń ṣe tó jẹ́ títí àyẹ̀wò tèbó tí Islam faramọ́ kẹ́ mọ̀ lè ṣàyẹ̀wò kí lẹ́ fi ń ṣàyẹ̀wò kí ló fi lẹ́mìí balẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ń fà lára èèyàn sí èèyàn sí Islam faramọ́
rí gbogbo eléyìí ń sọ àfẹ́rí burúkú wọ́n ṣe jálàbí wọ́n ń ṣe kíní kankan wọ́n ń ṣe kíní kankan ayé rẹ̀ náà lọ ń bàjẹ́ torí pàápàá ń sọ pé láọ́ṣá àlọ́hù lájà alákún ummatan wahidatan tó bá jẹ́ pàwọ̀ ọlọ́run ọba bá fẹ́ ni á ṣe kálukú níjọ kan àmọ́ látara ìfẹ́ ọlọ́run àwa pẹ̀lú rẹ̀ ṣe kàtíngórì pẹ̀lú rẹ̀ ṣe kàtíngórì rọ́bìsì lèyí tó ń ṣe kí òun rọ́bìsì lèyí tó ń ṣe kí òun tó bá kó lábẹ́ ọkọ̀ tó ṣe mẹkáníìkì tó kó lábẹ́ ọkọ̀ ó tún ara rẹ̀ dìpọ̀ fẹ́ dá wàhálà lẹ̀ ìwọ́n tó kí gbogbo eríṣiríṣi ìrànràn àlébù lọ́pọ̀ lára rẹ̀ mi ti mọ̀ pé òun retí kí mo fẹ́ wí tẹ́lẹ̀ àmọ́ lágbàwá bísí pẹ̀lú ìrìn àjò abísí kìí gbogbo èrè èdè tiẹ̀ ń jọ́ta abáráyà fún ọ lésì kìí ń tá sọ ni òsínlẹ̀ á fún ọ lésì ẹ̀rí kan àmọ́ dáa kíwọ́ tó ń gbọ́ mi lónìí yóò dáa kíwọ́ tó ń wò mí lónìí ó dáa kíwọ́ tí wọ́n náà ń dá sétò tó ń kọ́mẹ́ǹtì tó jẹ́ pé tó bá wù ọ lọ́sọ̀ asip nafsa kakọ́dúbla àǹtó azaba síbà nẹ́bì ṣe rárẹ̀ ẹ̀ jáde bí kò mọ̀ lè bú wọn rè síbà nẹ́bì ṣe ṣeré ẹ̀rí èyí tẹ́ fẹ́ dálẹ̀ Nàìjíríà ẹ̀yin òpònú tẹ̀ sí ìlú ẹ̀yin tó kún ti lékún olú àti iye ewé àti Saheed Shittu àtàwọn ọ̀nàdàndàrú yín lẹ́yìn wá ń sọ̀rọ̀ sí Nàìjíríà ìwọ iye ewé ìwọ sọ nígbà náà kẹ́yìn ó bàjẹ́ tó ló ti bàjẹ́ tẹ́lẹ̀ ayé titi ẹ̀ wo ló tó Nàìjíríà rẹ̀ wo ló bàjẹ́ kálukú ìwọ tó bá fẹ́ ba yí ààrẹ jẹ́ ó ba yí ààrẹ jẹ́ ń bẹ̀ ni ìwọ tó òwúlò fún kírísítẹ́nì èyí ń bẹ lẹ́nu rẹ̀ òwúlò fún mùsùlùmí kí ni rọ́bìsì ààrẹ ọ̀rẹ́ tí Kàsálí tún ṣe èyí tó ń ṣe òun dáa ó jẹ́ kó yé wa pé tó ṣe ìwọ́n jáde kó nú ẹ̀sìn wa náà ní látara dandan ẹ̀yin tẹ́ lóye èyàn pé ààrẹ ń Kàsálí ẹ̀kẹ́ mọ̀pọ̀ ọmọ yín náà ni àtàrà ọmọ yín àìrí ìlò yín ẹni tó bá fọ́ lójú báyìí àbẹ́ni tí ọba nírìí náà báyìí ìwúlò kílẹ̀ máa ń ṣe fún lójú ọ jáde lọ bí ẹ̀sìn míì inú ọmọ bí ẹ̀yìn kan pé ṣe tún faná sí inú ọmọ bí ẹ̀yìn kan pọ̀rọ̀ ti ń sọ wọn ọ̀kan bí ọba kan bí ọba kan èyí tí Saheed Shittu gbé wérí ètò ọ̀gá Sunday Igboho tó gbé wérí ètò tó ní kọ́ mọ wá ṣètò kí ni kọ́ mọ sọ fáwọn jẹ̀mọ́ rẹ̀ asip nafsaka qabla àǹtó azaba ọ̀dà kọ́ yẹra rẹ̀ wò síwájú kún ó tó yẹ owó ọ̀dà kọ́ yẹra rẹ̀ wò Al-Qur'ani tí mo fi wá fẹ́ bá yín sọ̀rọ̀ ohun tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lónìí Al-Qur'ani wá ń sọ fún yín kí Al-Qur'ani ń sọ fún yín ó ní ya ayyuhal ladina amanu ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lónígbàgbọ́ onígbàgbọ́ wọ́n rẹ̀ gbọ́ ló ń gbọ́ ẹlẹ́sìn ni ọ́ ọmọ èèyàn ọ̀sẹ̀ kìíní kan ọ̀dá nǹkan mọ̀ bó ti lè ṣeré ya ayyuhal ladina amanu ó ní mo pè wọ́n tó ń pe ààrẹ lónígbàgbọ́ ó ní àti Allaha ó ní tẹ̀lé tọ́lọ́run ọba bíra rẹ pé sí lóòótọ́ láníyàn rẹ sọ́ba tó ní ọ̀hún tẹ̀lé tọ́lọ́run ọba wọ́n àti rasula ó ní ọ̀tẹ̀lé ti anábùwà Muhammad òjíṣẹ́ tọ́lọ́run rẹ sí ọ bíra rẹ pé sí lóòótọ́ ọ̀ tẹ̀lé tòjíṣẹ́ wa ulul amri minkum ó ní kẹ́ tẹ̀lé tàwọn aláṣẹ bíra rẹ pé lóòótọ́ sẹ́nu àwọn aláṣẹ kọ sẹ́nu ìmáàmù àdúgbò yìí lọ́kọ ni abẹ́nu ọba ìlú yín abẹ́nu eléri ìlú yín lọ́kọ abẹ́nu àáfàá tó tọ́kọ náà lọ́kọ ó ní wa ulul amri minkum àtàwọn aláṣẹ yín kọ tẹ̀lé wọn bíra rẹ pẹ́nu ìwó lọ́kọ nu gbogbo ẹ̀ ọwọ́ ni wàá yín tánà sáàtún bí sẹ́yìn tẹ́ ẹ bá wá rí pé látara ìtẹ̀ láwọn tá à ń sọ yìí ẹ wá rí nǹkan kan tó fẹ́ ru yín lójú tó fẹ́ máa dàrú onífàrù dú ila Allah ó ní ẹ darí tó fẹ́ máa dàrú máa ń lọ́wọ́ òun sọ́dọ̀ Ọlọ́run ọba ṣé ọ̀dọ̀ Ọlọ́run lè tẹ̀ ń darí ìrìn àjò yìí sí wọn àbí ó sí àbí ìrànù ọ̀dọ̀ Ọlọ́run lè ń darí rẹ̀ sí wọn ó ní in kuntum mu'minina billah tó bá jẹ́ pé in kuntum tu'minuna billah tó bá jẹ́ pé ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹgbẹ́ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run wal yawmal akhir ẹ sì jẹ́ kọ́jú ọ̀gbẹ́ ìyẹ́ ẹ̀yìn náà mọ̀ pé láìkì rẹ̀ onídàálíkà khairu lakum eléyìí tá a sọ fún yìí ló lóore o wa hasanu tahwila òun ló sì tún dá nítumọ̀ ẹ̀rí tí kálukú ńlá yá rẹ̀ fún ẹ wá ń fẹ̀dí ara yín ta lé social media ẹ̀ ń báyé yín jẹ́ ẹ̀ ń báyé àwọn ìdílé yín jẹ́ ẹ̀ ń báyé ẹ̀sìn yín jẹ́ kálukú yín ẹ̀ ń bá ti ń jẹ́ ni àwọn àwa tá a tún ṣe àwa làwà ń bẹ̀ yìí torí wíkú ìyàwó ò ní bá yín wí ìwọ tí wọ́n lọ fẹ́ tó sì ṣe ìwọ tí èso ọ̀nà kankan èso ọ̀nà méjì tó ti gbé bọn lọ́wọ́ kí ló ń fi ìbọn ṣe ìbọn bẹ lára ẹ̀sìn ìbọn bẹ lára ẹ̀sìn òòrè lẹ́yìn wọn náà òòrí àlébù ta ààrẹ náà àlébù alálébù lọ́rán ọlọ́mọsàwọlá aláìlọ́wọ́ anábìwá Muhammad gbogbo àtàgbétò náà tá à ń bá wa ṣe rẹ̀ àánú ọlọ́run àgbégọ́ ọlọ́run yóò bá wa wọ́lá hámìnà wọ́lá hámìnà wọ́lá hámìnà wọ́n tó bá wù ọ́ ní ọ kọ́mẹ́ǹtì síbẹ̀ ọ̀rọ̀ tó bá wù ọ́ ní fáyà rẹ sọ orí lẹ́sàn ìka náà lẹ́sàn kò sí ìtẹ́yàn ṣe ń bẹ̀ tí ò ní lábọ̀ ọlọ́run o èyí táwa ṣe yìí ọlọ́run tó bá jẹ́ pé kálukú náà yẹra rẹ̀ wò ó sì bá bẹ́ẹ̀ ọlọ́run já ba láyè tá a lérò tó bá jẹ́ pé torí èròǹgbà ẹnìkan ló fi ń torí rẹ̀ dààmú kálukú tó ń búgbá tó ń bú ẹ̀sìn wọn náà bẹ̀sàn rẹ̀ ń bẹ́ kò ní ìdí ká ṣépè fún ọ Allahumma salli ala Muhammad wa ala alihi wa sahabihi wa sallim àmín assalamu alaikum.